àwọn kan ń bẹ níjọ́ kan rí tí àwa yìí ti gbọ́njú tí wọ́n lọ sí patí tí wọ́n padà wọ́n ń bọ̀ wọn kú gbogbo àwọn tí mo ń darí tí mo ń sọ ìwọ̀n ìtì kú táwọn àlìjànú bẹ̀rẹ̀ sí fọwọ́ létí èmi ní aláàjì wa ní kí n lọ sọ fún Agbésọlá gbẹ́tọ̀ ìgbà tí wọ́n kó wọn lọ́dọ̀ Agbésọlá ní kọ́ máa sọ́kò bàbá wa ń béèrè aláàjì wa ń béèrè pé ó yẹ kí wọ́n kàn ní kó o ṣògùn fún wọn ní àbí kó o ṣàṣírí kan fún wọn àbí kó o ṣàdúrà fún wọn káwọn àlìjànú yìí máa lọ ó wá ní wọ́n gbà wọn létí fọ́jọ́ mẹ́ta kan tó máa lọ àwọn lódò yìí wọ́n sì ní ìgbà tí wọ́n fọ́ wọn létí nítorí gbà tí wọ́n mutí tán wọ́n lọ tẹ ọmọ ẹ̀ mọ́lẹ̀ níbi tí ń gbé ní apẹ́tẹ́jì mi síbi tí mo kọ́ skul sí. bẹ́ẹ̀ ni tá a kọ́ lè kéwù sí. bẹ́ẹ̀ ni so bọ́n ṣe fọ́ wọn létí nù wọ́n ń sọ́kò níwájú ilé wọn tún fọ́ wọn létí. kí ṣe pé mo kàn ṣe mo dédé ṣe fídíò lórí ẹ̀ mi ò ṣe é rí pé bí wà sí la wà. ọ̀rọ̀ ló dé bẹ́ẹ̀ àti pé ìgbà tí ẹni tó wá bí mí ní question yẹn béèrè ohun tó bí mi nú ni pé láàárọ̀ ọjọ́ yẹn náà làwọn kan pè mí pé kinní kan arikemki mo mọ̀ nípa kìnìkan yá ìlú kìnìkan yá ìlú nípa ẹ̀mí pàtàkì bí tó tiẹ̀ bá dé pé kò sí kádàrá tọ́lọ́ ti lè sọ pé kádàrá lè padà so mí pé wọ́n lè yí kádàrá padà nínú mú àwọn àyà wa iná ìsẹ́nàbílẹ̀ láti kọ́ dírí yìí ó mú gbogbo ẹ̀wọ́ wá fi wá yí mọ́ mi lọ́wọ́. wọ́n fò máa yàṣà wọ́n ìfìdí yín sàmú àwọn àyà wa. wọ́n tún ní kò sẹ́ bẹ́ẹ̀ tí ó tiẹ̀ parí ẹ̀tọ́ náà ọlọ́run gan báwa alájọ wà fáàní wà kò sí ti ń jẹ́ ọlọ́run bí kan so tó jẹ́gẹ́ mi ní gbóná tí mo fi sọ gbà tí a máa tún wá béèrè pé láti láti ẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ yẹn fún òun tí mò ń pa ẹ̀ tó jẹ́ kẹ́mi mi gbóná nù pé kì í jẹ́ ṣe tí mo plan fún pé mo kàn sọ pé màá sọ̀rọ̀ lórí ẹ̀ àmọ́ mo wo pé ó dà pé ojú àwọn èèyàn ó ti ń lọ bẹ̀ ojú àwọn èèyàn ti ń lọ bẹ̀ wọ́n ti ń fi kéwú dààmú àwọn èèyàn wọ́n ti ń fi kéwú dààmú àwọn èèyàn àwọn èèyàn ti ń rí torí pé kò dẹ̀ sí kódà kò sí tí ń bẹ nílẹ̀ Yorùbá àbí tó wà ní tradition àbógun àbẹ́bọ tá à lè fi lárúbáwá wí àwọn náà tiẹ̀ tó ròyìn wọn láwọn gan àwọn lárúbáwá gan aṣáájú àlàlù kò fà àwọn gan kèké rí ni aṣáájú kò fọ̀rọ̀ wọn fà àwọn gangan ẹlẹ́bọ ni wọ́n tó ti pé wọ́n ẹbọ wọn gan lágbára kò sí tí wọ́n ẹ jẹ́ kí wọ́n fún example níbi tẹ́ ti mọ̀ pé gbogbo àwọn kìíní ìdẹ̀ ni àwọn bàbá wa tàná mọ̀ torí ọ̀pọ̀ wọn dìde ní látàbẹ́ ẹbọ àwọn bàbá wa ọ̀pọ̀ wọn bàbá kí wọn Islam tó dé bí ó ṣe ṣẹlẹ̀ sáà Ibrahim tí mo sọ bẹ́ẹ̀ náà ní ti gbogbo wọn so àwa igan afojú abánlé kò lé tó bẹ̀ Sani Adé ò tí kú Sani Adé ń gbòòrò lọ́wọ́ rẹ lọ́rọ̀ lẹ́sẹ̀ ó lè mọ́ gbọ́gan bàbá tí wọ́n gbé wọn wá sọ́dọ̀ rẹ̀ ní Kogi tí wọ́n ṣe kú ní last month bàbá níjàgbé kò síbi tí wọ́n ní wọ́n ti gbé wọn dé ńgbà ọ̀dọ́ wọn gbé wọn dé ẹ̀rọ àwọn nǹkan tó fi sẹ̀sọ́ fún wọn ibò mọ́sálásí torí tí mú bàbá kọ̀ owó ọpẹ́ rẹ̀ lọ́ fi kọ́ gbà so kò sí nǹkan kan tí ó wà nìkan tí ò tí ì sí láti lẹ̀ wá táwọn bàbá yẹn tó bá ti wá ṣe tán wọ́n wá fi tì sábẹ́ Islam thank you wọ́n ní ẹwà ẹsẹ̀ kan àbí kíní kan ẹgbẹ́ kan lórí agbára kan màláíkà sọ́rí tó ṣe é rí pé mo sọ̀rọ̀ kan gbẹ́ngbà náà màláíkà yìí ṣe màláíkà nǹkan ìrẹsẹ̀ ni nǹkan ìrẹsẹ̀ fọ́lọ̀ ni fún èèyàn náà ni ìyẹn pé àkíyèsí yín fún kíní kan bàbá wa Akẹ́sọlá jáde tí mo dárúkọ àwọn kan ń bẹ níjọ́ kan rí tí àwa yìí ti gbọ́njú tí wọ́n lọ sí patí tí wọ́n padà wọ́n ń bọ̀ wọn kú gbogbo àwọn tí mo ń darí tí mo ń sọ ìwọ̀n ìtì kú táwọn àlìjànú bẹ̀rẹ̀ sí fọwọ́ létí èmi ní aláàjì wa ní kí n lọ sọ fún Agbésọlá gbẹ́tọ̀ ìgbà tí wọ́n kó wọn lọ́dọ̀ Agbésọlá ní kọ́ máa sọ́kò bàbá wa ń béèrè aláàjì wa ń béèrè pé ó yẹ kí wọ́n kàn ní kó o ṣògùn fún wọn ní àbí kó o ṣàṣírí kan fún wọn àbí kó o ṣàdúrà fún wọn káwọn àlìjànú yìí máa lọ ó wá ní wọ́n gbà wọn létí fọ́jọ́ mẹ́ta kan tó máa lọ àwọn lódò yìí wọ́n sì ní ìgbà tí wọ́n fọ́ wọn létí nítorí gbà tí wọ́n mutí tán wọ́n lọ tẹ ọmọ ẹ̀ mọ́lẹ̀ níbi tí ń gbé ní apẹ́tẹ́jì mi síbi tí mo kọ́ skul sí. bẹ́ẹ̀ ni tá a kọ́ lè kéwù sí. bẹ́ẹ̀ ni so bọ́n ṣe fọ́ wọn létí nù wọ́n ń sọ́kò níwájú ilé wọn tún fọ́ wọn létí gbogbo wa di ọjọ́ kẹta bàbá wa ní tọ́ ibi tán bá dé yìí ó yá ẹ wá padà ẹ mọ́ ẹ lọ ẹ̀yà àlìjànú ẹ fi ilé ẹ mọ́ ẹ lọ ẹ fi wọ́n lẹ̀ kọ̀ǹtúrò ní kò lé nǹkan fún wọn àwọn bàbá ibi tí wọ́n rí ìrànlẹ́ tí wọ́n bá wọn kì ní ìṣedé fúnra rẹ̀ nígbà tí ó kú kí n tó bá dé kí n tó sọ yìí náà bàbá yìí gbogbo àwọn bàbá torí tí mo dákọ̀ kò sí ètí mi mọ́ nù tọ́ ìfúrẹ́tì múnà lìjì ní ti ẹ̀rí tí wọ́n dárúkọ èmi náà kì í ṣe pé bóyá wọ́n ní kíní kò kàn sí fi gbogbo ẹnu sọ ní ọlọ́mọba ń kẹ́sẹ̀ Sulaiman Faruku amiskin bilai ìjọ tí mo sọ fún alájí wa pé ọkùnrin kan bẹ wọ́n ń pè ní àfáà kan bẹ ṣéwù kan bẹ wọ́n ń pè ní ṣéwù alimiskin bilai tó dárúkọ ọ̀gàm rárá tó lóun mọ̀ bó sọ pé kódà ibi tó wà ń sìn pé kò ní ìdíkà ẹsẹ̀ mọ́ sógun ìjọ mo mọ̀ pé alimiskin rìn ó ní kò ní ìdíkà ẹsẹ̀ mọ́ sógun ó ní tẹ́ bá pàdé ọ̀gàm rárá gbogbo tẹ́ bá fẹ́ kó mọ̀ ṣe ní ò mọ̀ ṣe ọ̀gàm rárá yẹn ló pè ní ìfúrẹ́tì múnà lìjì ní ìfúrítù àwọn tí ó mọ̀ wọ́n rò pé àlìjànú kan ní tí ń rìn kí àlìjànú ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ẹranko tó bá ti kó dáàmọ̀ bí ọ̀gá lórí mẹ́rin ló wà ní Akẹ́sọlá ńgbà tó jáde láyé ọmọ wọn tí ń bẹ lẹ́kọ̀ọ́ Alájà Àrùgá ní bàbá wa wọ́n máa ń rí báyìí wọ́n mọ̀ gbọ́n tí mo sọ gbogbo àwọn aráàlú wa àwa tá a súnmọ́ wọn bíi mi alájì wa mọ́mì mi kí ni jẹ́ àwọn lékè àwọn tó súnmọ́ wọn àwọn ọmọ bàbá ó ti ẹ̀ béèrè lọ́wọ́ mi ń gbò kú pé àwọn kìíní nǹkan ọ̀pọ̀ mẹ́ta ti kún bẹ́ẹ̀ kẹyọ. nínú àwọn ọmọ wọn. wọ́n béèrè lọ́wọ́ yẹn. bẹ́ẹ̀ ni níbi tí kíní ń wà tí àlìjànú yẹn wà níbi tí wọ́n dá padà sí ọ̀dọ̀ kírísítẹ̀nì. ọmọ mẹ́ta tó bí kọ́tún kọ́ńtúrò ní chọ́ọ̀chì lọ́sẹ̀. òfin kọ́ńtúrò ní chọ́ọ̀chì kò sí kírísítẹ̀nì dáadáa babaláwo ni bàbá náà mo morúkọ bàbá náà ní dákọ̀ wọn.
so nígbà tí àwọn ọmọ tí bàbá fẹ́ sọ́dọ̀ dé àwọn ò mọ̀ nínú jẹ́ kí n júwe kìíní tó dáwọn tí bá ń gbọ́ tó bá lẹ́yìn tí ń gbọ́ à ń pe so ọmọ àwọn ìgò tó máa ń lò ní lab àwọn èbó ọ̀gàmùrárá ń bẹ lọ́dọ̀ wọn yes ọ̀gàmùrárá yẹn ìgbà tí wọ́n bá fẹ́ start ìfìrìtù náà jí ní tó o bá rí máa describe ẹ̀ fẹ́ǹsì ẹni tó bá mọ̀ bí so mọ̀gà ọ̀gá bẹ́ẹ̀ ni àmọ́ kò sí tó o bá rí ń sè olè yà ń fọ́tò kò ní hàn òun mọ one green bíi chameleon náà ló tún mọ rí yóò one green nìkan àti funfun àti kọ́lọ̀ ọ̀lẹ̀ ni mo ń gbé tí bá ń ṣe menstruation lọ́wọ́ yóò gbé kọ́lọ̀ ọ̀lẹ̀ menstruation yẹn dẹ̀ ní àwọn kankan tí mo ń lò sórí awọ tó bá fọ́ lára onúkà ní ó fi ṣe menstruation aṣọ tó bá fi ṣe menstruation ní ó fi ṣe pad aṣọ tó bá lò tó bá fi ṣe menstruation yẹn gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe láyé tó o bá fẹ́ kíkiní yìí àga yìí kó pé méjì ń sìn tó o bá ti fi lé àga yìí yóò di méjì tó o bá fẹ́ ó ní ìbẹ̀lẹ́dà Ànábì Sùlẹ́mọ̀ tí wọ́n ń béèrè tó ṣe pé gbogbo tó bá fẹ́ kó ṣe yóò ṣe ó sì kù láyé gẹ́gẹ́ bó dìtàn àwọn àgbà lónìí wọn gbé fọmọdé gbogbo tí oògùn àwọn àgbà yìí sóògùn ó gẹ̀ẹ́jà àṣẹ sọgbẹ́ jáwé kò nídìí ọṣẹ ẹ lọ já ewé wá tó bá já ewé yẹn wá gbogbo ewé tó bá fẹ́ lòbí tó bá wà wà á dákọ̀ ẹ̀ wá fi páàdì ẹ̀ ìkíní tó fi ṣe menstruation wà á fi kún tó bá ti fi lé yóò da ewé yẹn wá gbogbo ibi tó bá wà gbogbo tó bá fẹ́ pàṣẹ fún ẹ tí wọ́n fi pàṣẹ nu àṣẹ ni mo ń pa ìfúrítù náà jí nínú aláṣẹ lòun ìmọ̀ ń bá wọn àgbà rìn ni àwọn ọba máa ń lò inú ìgò ni ó wà wọ́n wà gbé sínú ẹ̀kú tó bá jókòó ń bẹ lábẹ́ yìí tó bá fẹ́ sọ yóò mọ̀ sọ yóò mọ̀ ṣẹlẹ̀ ní sísẹ́ mo ní pọ̀ fọwọ́ ní bàbá ní kúkú ẹyọ kan àlìjànnú ni àmọ́ mo ń bá ń pa wọ̀dà bíi mọ̀láìkà wà á rò pé mọ̀láìkà ni kí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé àwọn tó bá yára alé tí wọ́n bá gbọ́ wọ́n mọ̀ tó mọ́nì mi bá fẹ́ ránṣọ́ ń gbà wọn yóò ní kó lọ gé ìgbálẹ̀ wá tó bá gé ìgbálẹ̀ tó bá pọ̀ yóò wájú abẹ́rẹ́ kan sílẹ̀ ní gbogbo ó di abẹ́rẹ́ yóò wá pín ìmọ̀ ń pẹ́ ládùúgbò kọ́dà mọ̀ pín owó ní bàbá kí ó sọ láti sọ̀rọ̀ ìfìrìtù yìí bẹ́ẹ̀ ni yóò ní wá kẹ́kọ̀ọ́ ìjọ tó bá ti kó kíní kọjọ yá ẹ̀kọ́ wá yóò tún sọ yóò ní lọ kó wá ń bìkan ni yóò ní lọ kó owó olówó ló lọ kó wá lò yóò ní ilé ẹgbẹ́ ẹmọ́ fi yẹmọ́ kò ṣeé lò àwọn alágbára ni mọ̀ ń lò gbogbo àwọn tí bá wá ń lò ilé wọn mọ́ ń dahoro ni ìdí nu ńgbà tó wọ́n kú tàlájì fi pè mí pé pẹ̀lẹ́ so mọ̀ nípa kíní orí gbogbo àṣírí tí bàbá kójọ yìí kì í ṣe títẹ́ lè lù kì í ṣe ń ká lè lù. àkídà Islamiyya tako. ó takò àkídà Islamiyya tako. tàwídù ti gbé mo fẹ́ sọ níbi tó pọ̀ tó tá a mọ̀ tó tá a jẹ́ tó jáde láti inú ilé wa tó bàbá tiwa torí Islam torí ẹ̀sìn torí la ilaha illallah wọ́n wà nílẹ̀ mẹ́rin mẹ́rin àkúrò amanna billahi wọ́n fi yawmil akhir wa ma hum bi mu'minin ọ̀dà àwọn àfáàbọ̀ tí wọ́n pariwo yìí tí wọ́n ní ẹwà jẹ́ yìí wọ́n mọ̀ bí mùmínì gbogbo wọn ṣe ń gbàgbọ́. yasalunaka ani ruh kulli ruhu min amri rabbi wa ma utitu min al-ilmi illa qalila. jẹ́ ni wọ́n wá kò ní ìdíkẹ́ pariwo scam ni kò ní ìdíkẹ́ yẹn pariwo kí ni jẹ́ sáyé ògbóni kan ní Islam wọ́n pa orúkọ mi ní orúkọ spiritual ẹgbẹ́ ògbóni ẹgbẹ́ awo ni wọ́n padà tí wọ́n fún lóko tí wọ́n fẹ́ pa àwọn èèyàn sí gbogbo àbá àfáà tó bá ṣe kò lè lẹ́yìn ẹ̀dọ̀kọ́ àfáà tó bá jẹ́ lẹ́yìn àwọn tí ń ṣe gan àti ìrìbí tó dá fún wọn jáde ń bẹ̀ kì í sọ̀rọ̀ dídá owó kò síbi tẹ́yàn jí lè rówó kèfèrí rówó ni ẹni tí ò mọ̀ náà rówó kì í ṣe dídá aláàbíà ń bẹ lọ́dọ̀ ìbò. àwọn RMQK yìí ń kílèmù pé Ọlọ́run tó bá ti sìn tí ò dá Ọlọ́run táyé rẹ̀ ò dá kó ń bẹ ọ̀dọ̀ àwọn láyé èèyàn ti lè dá àwọn làwọn ní tó lè sọ ayé èèyàn di dídá tọ́mọ̀ fi rówó. ọmọ ṣèbówó ní ìdààmú wa kò ní ìdíkẹ́ yẹn ṣe ẹgbẹ́ kankan kọrí sílùú èbó kò lọ bímọ bẹ́ẹ̀ yóò bá ti bímọ náà náà bẹ̀rẹ̀ sí ní rówó. ẹgbẹ́ wa ni problem bá àwọn oníṣẹ́ abẹ́ para wa sí pé ẹ̀sìn wa ò gbowó dá ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn téèyàn ṣe tí ò bá ti dá fún ọ tó rà sọ wo tó kọ́lé tó rà mọ́tò kó ń bẹ́ẹ̀ kankan ebi kẹrùbù wa àwọn kẹrùbù yìí máa ṣe jáde lórí ìlú jáde lórí àwọn atáǹkẹ́ kẹrùbù bàtà wà lé ní ẹ béèrè lọ́wọ́ wọn nígbà tẹ́mi ń gbé wọn àwọn tá à ń bẹ́ ń díẹ̀ ni àwọn tí wọ́n ṣe ń gbà wọ́n ti kú àwọn tá à ń bẹ́ ń bẹ̀ níbi tá a gẹ́ aláàjì wọn nìkan máa wá wa kí ni àti jàmbẹ̀ gbogbo àṣírí tẹ́mọ̀ ní tẹ́mi fẹ́ gbé bàbá ọwọ́ wa ló wà àwọn ní sí tẹ́mi gbé ń gbà wọn àwọn tá à ń bẹ lẹ́yìn wọn nígbà yẹn àmọ́ kí ni mo fẹ́ sọ kí n mọ́ sórí àwọn tí ń gbọ́ níjọ́ tí mo wá gbọ́ nípa ọ̀gàmùrárà yìí mo wá lọ sọ fún aláàjì mo ní àṣé kí ní ìlú tọ́ mo gbọ́ lẹ́nu àfáà kan ṣé nǹkan tí mo nífẹ̀ẹ́ báyìí ló sọ báyìí níbẹ̀ ni pé àfáà náà rìn èèyàn náà rìn ní tí wàá rí torí ìjọ tí wọ́n sọ pé kò sí. torí ìjọ táwọn RMQK yóò mọ̀ kílèmù tí wọ́n kílèmù yìí kárìbà nínú ní tí wọ́n la ayé lójú. àmọ́ dárúkọ wọn àwọn kọ́ mo tẹ̀ ń bá wí gbogbo ayé ni mò ń pè ẹ jẹ́ ká padà wá sínú ẹ̀sùn. ó ní fi kùlùbìkún maradun tẹ́ ẹ bá ti tẹ̀lé wọn ọkọ̀ yìí. kùlùbìhìn maradun fazadahumullahu maradun. kùlùbìhìn maradun àìsàn tẹ́ rí tí ń bẹ nínú ọkọ̀ yìí tẹ́ gbé lọ sọ́dọ̀ wọn àwọn gangan náà àìsàn ń bẹ lọ́kọ̀ tí wọ́n tún wá sàlékún àìsàn fún ẹ̀yìn náà àìsàn tó wá gbé wọn tún fẹ́ sàlékún ẹ̀ ẹ̀ mọ̀ wá sáré kiri àti wọ́wọ́ àtàzúrí tún alimọ̀kọ́bìrọ̀ Allah kò sí ń tà ìwáyé fún ẹgbàgbé tó bá ti gbé ayé agbára abalé dáadé àwọn àwọn kò rújú fa bàbá ilẹ̀ Muhammad Rasulullah sallallahu alaihi wasallam àwọn ẹni tí mo ń sọ ìwọ̀n ló ti ń jáyé táyé bẹ̀ mọ̀ pé tí àwọn tó súnmọ́ wọn lọ́dọ̀ wa mọ̀ pé wọ́n rí omi tí mo wá súnmọ́ wọn níjọ́ kan bẹ tójò sú tí wọ́n ní òjò nírọ̀ tálà
èmi Mọ́súdì Abdulateef gbogbo wa nǹkan dárúkọ gbogbo àwọn tọ́jọ́ rẹ̀ mi tán sì wà láyé sìn àwọn àǹdọ̀ bá ní tọ́ àwọn afọ àti sàdúrà ní mọ́sálásí òjò yìí tí ń sùn òun ò fẹ́ rí mọ́ òjò ń dẹ̀ lọ ṣé tí mo sọ yìí sáwọn ẹlẹ́bọn náà ṣe níbo di mọ́sálásí ọjọ́ kejì aláàjì tún sàdúrà bàbá tún délé àtúnlọ bá wọn ní kápàdé nílé agbára àtúndélé òtún ní òjò yẹn gbùdọ̀rọ̀ òjò tó náà ń gbà wá di ọjọ́ 15 táwọn wá ní kó nǹkan kí gbogbo wọn sàdúrà ó bá ní kójú òjò sùn gbogbo wa lájọ wà lọ́dọ̀ ìjọ náà ní kójú mọ̀rọ̀ òjò bá bẹ̀rẹ̀ atẹ́gùn ibi tí mo fẹ́ lọ gangan nù ó ṣe sílẹ̀kùn sọ́wọ́ nù akẹ́sọ̀lẹ̀ ẹ̀gún mọ̀gájí bá ní ta ní rọ̀jò wọ́n ìbí wọn ni ta ní mọ̀láka wọn ní bẹ ní kí òjò a bá ní ilẹ̀ orúkọ mọ̀láka tẹ́ ní bẹ ní kí òjò Israfilu Minkailu a bá ní Minkailu bàbá bá ní Minkailu ní bẹ́ẹ̀ bá sí wíńdò ó ní ẹ̀wọ̀ atẹ́gùn bó ṣe ní Minkailu ó wá fẹ́ Minkailu ó ní kí ló dé atẹ́gùn kò dó wámú atẹ́gùn yẹn wú bàbá wú atẹ́gùn bá dúró sám ìlú bá rẹ̀ zzzz nígbà òjò rọ̀ ó wá dé wá ní ó yẹ ká ti mọ wá lọ lé wọ́n bèrè wá ń lé aago 5 ti fẹ́ lù ó bá sílẹ̀kùn Minkailu ó ti tó mójú rẹ̀ dání òjò bá ṣe wẹ́m ó bá tẹ̀lé wa lọ sọ́dọ̀ alájì báyìí máa sọ fún alájì ó rí pé Minkailu fẹ́ sí mi lé ni èmi mo sọ fún pé kó stop kó dé stop àwọn eléyìí ní tí wọ́n fi ṣègbéraga láti sọ̀rọ̀ kódà ní dédé ibi tí a wà kése ayé o wọ́n lè da eré àwọn èèyàn pé ẹ máa wá sìn mí táwọn èèyàn dẹ̀ rí nǹkan lè fi sìn lọ́wọ́ ẹ̀ tí wọ́n dẹ̀ tẹ̀lé àwa tá a dẹ̀ bá nǹkan tí ń bí agbára wọlé wọn bàbá wa wọ́n pariwo pé ẹ darí kù ń bẹ̀ ẹ bọ̀ ni. Fafiru ilallah dá agbára sọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan kan bí kankan fún Ọlọ́run la ilaha illallah gbogbo téèyàn bá ṣe téèyàn bá fagbára wá tó bá ṣe pé lóòótọ́ o kódà bí èèyàn kówó jọ tó ti pé fagbára wá ni kò ní lẹ́yìn ilé wọn dàwúrò tó bá dẹ̀ ṣe pé agbára lè yẹn ní téèyàn ń lò tó fi ń ṣe control bàbá ilé wọn dàwúrò tẹ bá wọ lọ wo ilé àwọn èèyàn ńlá tí wọ́n lò lókè tí wọ́n rọ́ tó ṣe pé àwọn ẹyẹ ń fura sí wọn pé agbára ogun agbára àṣírí agbára ẹ̀mí ẹ lọ wo inú ilé wọn ò lẹ́yìn rí wọ́n lẹ́yìn rí ẹ wá lọ wo inú ilé ṣé Kamaluddin rahimahullah ẹ wọ́n ní ṣé Adam wọ́n lẹ́yìn rí àbí wọ́n lẹ́yìn rí àwọn tó lùtọ́ lọ́wọ́ ànábì lẹ́yìn rí àbí wọ́n lẹ́yìn rí ẹ wá lọ wo àwọn sheik àwọn ẹni Ọlọ́run tó wọ́n la ilaha illallah ọjà torí àìsàn ara tí a fẹ́ níwòsàn ká lọ kó sọ́wọ́ ká mọ́ wà torí pé a fẹ́ lówó a fẹ́ sáyé ká lọ kó sọ́wọ́ kí ṣe bóyá ẹgbẹ́ àwọn nìkan o àti pé ká ya síbò ní ẹ jẹ́ ká padà ibi tí mo wá fẹ́ láǹdì sí ni pé nígbà tí bàbá ó jáde láyé nígbà ìjọ tó jáde láyé ó kọ́kọ́ ṣe bí gbókú gbà gan mo wà lọ èmi mo wà pẹ̀lú ẹ̀ mo wà lọ pàlájì alájì ní agbẹ́sọ̀lá ò tí ì lè kú báyìí àsìkò tó sọ tó ní òun ò lọ òtítọ́ níbi tágbára wọn pọ̀ dé bẹ́ẹ̀ ni ó ti sọ kalẹ̀ pé òun ò tí ì lè kú sìn tóun bá dẹ̀ kú wọn ò gbọdọ̀ ṣe ń sítẹ́ o kọ́ gbọ́n lọ́nà igbó ẹgbẹ́ ilé òní kí wọ́n ṣe sí tọ́ bá ṣe ń sítẹ́ gbogbo ìlú màálà ọ̀sẹ̀lẹ̀ wọ́n ẹ̀dẹ́ sì yàn sí ilé lọ́dọ̀ wa àgbàtà lọ gba lẹ́tà so bàbá débẹ̀ aláàjì wú aláàjì ní kejì kú pé kán filẹ̀ lẹ́yìn wa wà kó ní tóun bá kú tán kán fíhùn lẹ̀ lẹ́yìn wa làwọn ò tí kú torí àwọn àlìjọ̀nú kan bẹ tóun fẹ́ dá sẹ̀ríà fún 9 ni wọ́n tó ń control nínú ìké tó wà lẹ́yìn ilé rẹ̀ àwọn àlìjọ̀nú 9 ló wà ní dédé wíńdò aláàjì wa ní ìké yẹn wà wọ́n ìjẹ́ kálàjì sùn torí gbogbo ọ̀nà ibi tó máa ń gbà travel jáde so ó wá ní àwọn 7 ṣeré lọ tí wọ́n bá dé òun ó dẹ̀ sun wọn mẹ́lẹ̀ fún díndín oṣù kan tí wọ́n nílé lọ wọn nílé jẹun wọ́n ti ṣeré lọ òun fẹ́ràn wọn sẹ́wọ̀n rí wọn mú so mo wá fẹ́ yọ lórí pé ìgbà tí wọ́n dé ó sọ fún aláàjì tó wọ́n ti dé nígbà tán ni ó ti kú gbogbo ìlú ó ti kú òkú lẹ́yìn wa náà ojú kò kú àsìkò tí kú gbogbo wa lọ ọdún 3 níjọ́ kan tí mo ti lọ bá aláàjì bó ti kú aláàjì ní àsìkò rẹ̀ ti tó àsìkò tó sọ fún pé òun kú ni àmọ́ sọ pé koríko gbádùn mọ́ ó wá bá aláàjì pé àwọn àlejò ni wọ́n ṣe punishment fóun òun dè wọ́n mọ́lẹ̀ fóṣù 3 kán mọ́ jẹun ìjọ́ tó ń tún wọn bá ọ̀kan bẹ̀ àsún sápamọ́ níbi tó ti ń fún ẹyẹ lé lóúnjẹ ó kàn gbé ọmọ ogun tó fi gúnyán ó bá láàmú lẹ́yìn sẹ́mọ̀ ẹ̀yìn ló pa bàbá ó bí bàbá yẹn ti jáde láyé ni bàbá wa bàbá tèmi nu àwọn ọmọ tó bí wọn mọ̀ wò mí ń sìn pé mo so mọ̀ ẹ̀gbọ́n bàbá wa gangan ni bàbá wa ni ẹ̀gbọ́n aláàjì mi ni so kí wọ́n fẹ́ yọ lónìí ni pé nígbà tí bàbá òun wà jáde láyé ọlọ́mọṣẹ́ ìbá ní kẹ́ wọn bàbá wa sọ pé àwọn àlìjẹ̀ní ti dé àmọ́ wọn ti dá sẹ̀ríà fóun torí tí wọn bá dá sẹ̀ríà fóun wọn ò gbé ẹ̀mí ń lọ ibi tí mo fẹ́ ká gbogbo wa mọ̀ nù wọn ò gbé ẹ̀mí ń pa mọ́ wọn níjẹ́ kó ń kú lásìkò tóun ó kú òun wàá ṣe wàhálà tóun bá dẹ̀ dọ́dọ̀ Ọlọ́run irun tóun ò kí gbogbo àwẹ̀ tóun gbà àfi kóun jìyà rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run torí wọn òun fi 3 years lòun fi sìn wọn kéèyàn bá ń gba àjọ níjọ́ tó bá kú wọn ò dí gàgà ayé mọ́ wọn ò dẹ̀ dí gàgà ọ̀run rẹ̀ wọ́n wà ní báyìí náà wọ́n wà mọ́ wá lo ẹ̀mí tẹ́lẹ̀ táwọn ilé ń pè ẹ̀mí èèyàn ni o gbogbo ẹni tó bá ṣe tó bá kú ẹ̀mí rẹ̀ ò ní lọ wọ́n ó di ẹ̀mí ẹ̀mẹ́lẹ̀ àlejò ló kọ́kọ́ lò wọ́n mọ̀ fi ọ́ sáfà àwọn èèyàn nígbà táwa kú tán ó lọ wà lọ bọ́dọ̀ náà gbogbo irun tó kí àwẹ̀ tó gbà eré tí tó ò ṣe nígbà tẹ́mi rẹ̀ fi ń bẹ lọ́dọ̀ àwọn àlejò ló wà wá jìyà fúnra rẹ̀ ló sọ fàlàjì. ọ̀kẹ́ láwọn kan la bàbá ẹ̀dákun ká tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ bàbá wa àgbà kí ó sọ láti wọ́n lu gbogbo àwọn ẹ̀mí yìí ǹjẹ́ bàbá náà tú bá kú ń bẹ́ẹ̀ kan tó kú. nígbà tí kinní wa ṣe wọ́n tán tí wọ́n gbá wọn ní kinní lẹ́yìn fúnra wọn Allahu Akbar Ọlọ́run tóbi púpọ̀ bàbá yẹn bá ní wọ́n ti gbá wọn gí lẹ́yìn
pé nísìnyí àsìkò tí ń tó nù pé bàbá ti túbá nù bàbá gbogbo òdúró mọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí bàbá yìí ò ní jáde nílé àfẹ́rún gbogbo gbàkúrá nìyí tẹ́ bá wá débẹ̀ bàbá wa yàtọ̀ wọ́n wá fúnfọ́ wọn àṣetọ̀ náà wọ́n wá dá Allahu Akbar wọ́n dá ọgbẹ́ padà sí láyé láyé ọlọ́run lọ́la mẹ́ta àánú wọn tí ò jẹ́ kán kú báwọn wọ́n kún kèfèrí. wọ́n padà ṣetọ̀ náà tó ṣe pé aráàlú padà ń ròyìn wọn pé bàbá yìí ó dẹ̀ bí bàbá yìí ṣe pọ̀ tó iná ó ṣe pọ̀ tó yìí ó dẹ̀ lọ́gbọ́n náà dáadáa ṣé èmi àti wọn mọ bí tá a ṣe bọ́ náà àmọ́ bóyá àtúbá kó tó di pé àti bọ́ náà so ìdí tí mo fi ń sọ eléyìí ni pé gbogbo ewu agbára ayé gbogbo tí bá ń jẹ́ ìran agbára ẹ mọ̀jà rìnrìnkùnrin ọwọ́ wa kú wa láti fi gbogbo ẹ̀ka fi mọ́ lónìí sẹ́yìn Allahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti. gbogbo ìmọ̀ tẹ́ bá ní àti kọ̀ǹpútà ní o àti tàbílẹ̀ àtàgbó ní o ẹ fi mọ́ náà qa'iman bil qisti ẹ dúró lórí òótọ́ ẹ mọ̀ pọ́n náà ló fi mọ̀ yín torí láti gbàdá ti ṣe wọ́n ti pè láti ètò ẹ̀mọ̀ fẹ́ rìkọ́dù mi èmi ò ní kẹ́ rìkọ́dù mi nígbà tó ti ní báwọn ẹ̀sọ́ ni ẹlẹ́tẹ̀lé wọn àṣẹ ti rìkọ́dù rí gbogbo tó bá ti jọmọ́ nǹkan oníṣàbílẹ̀ ẹ̀mí ò bá yín lọ́wọ́ wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. bàbá wa ilatu sheikh Abdul Malik Abdul Jabbar ambassador wa Tejidiniy nílùú Jos àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ yìí kí gbogbo wa padà sọ́dọ̀ Ọlọ́run gbogbo tó wù ká ní mímọ̀ gbogbo tó wù ká ní lásìkí gbogbo tó wù ká mọ̀ tọ́lọ́run fi ń dá wa lọ ẹ̀dá dàgbà gbogbo ẹ̀ padà sínú Islam ká má bàa di kèfèrí. Hadha wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh.